tó ń pariwo pé wọ́n dè wọ́n lọ́wọ́ wọ́n dè wọ́n lẹ́sẹ̀. In fact ìgbádùn tí bàbá wà gan inú mi dùn because kí tó ìgbà tó máa dé bíbá yìí inú mi ò dùn but ìgbà tí mo rí aláyé inú mi dùn gan. In fact ọkàn mi balẹ̀. mo tún kàn fáwọn pé wọ́n gbóyè lọ fàlàyé aláyé lòun sọ̀rọ̀ lọ́wọ́ kọ́ máa gbóyè lọ. ẹ̀yin ará lé ẹ dìde ọmọ ti bẹ̀nẹ̀ ló sọ fún àwa pé ká ṣe protest nǹkan tí president Benin nǹkan tó fẹ́ nìyẹn ká ṣe rally peaceful rally oníṣòwò ní olówó onídòwò so wọ́n ti fún wa ní pépà tá a máa fi ṣe rally àti gbà á so a kò nídìí ẹ̀wọ̀n èèyàn mọ́ èèyàn ẹ wọlé kọ́ fún aláyé wa lẹ̀ nǹkan tá a nídìí nìyẹn a nídìí nǹkan ẹ̀mí. ẹ̀kan mi là so ẹ bá wọn sọ èdè Benin kọ́wọn Benin náà ló Ìgbò ẹjọ́. àtàwọn ọmọ Yorùbá tó dé wà ń bẹ̀ náà. ọmọ Yorùbá tó wà ń bẹ̀ ọkọ̀ jáde ó ń lọ. bẹ́ẹ̀ni náà sílẹ̀ dé tó Nigeria mímẹ́ bí mi tó gbé. ẹ jẹ́ tún ṣe ẹ̀yọ̀ kan ẹjọ́ ẹ má bínú. Very bad. That have been laser precise with the headset. Are you? No, if he doesn't delete it, it's going to show on his Facebook page. I saved it anyway. I saved it. You save it. Okay. Yeah, I saved it. Can send that to them. Okay, save it. Can send that to them. Save it. Hey. Oh, we can do that bit again. Okay. You deleted it. Okay, we can do it again. Okay. One to go about again. To interviewing that guy again. Huh? Yeah. What's that?
Thank boy. Do it well. I'm wearing a mask. Oh my God. Hello. Can you check my message? I think he's sending me a message. Leave this first. Okay, just speak to one or two people now. Okay. Speak to one or two people now. Okay. See you guys the English. Speak to your mouth. Alright, so just speak to him immediately. Try to introduce him. You can just talk to me. You can start talking. Ask him. Alright, what's your name? Okay, what are you here for? Àwa bí nítorí bàbá wa Sunday olóyè Igboho tí èyí tí ìjọba Benin tí wọ́n dá dúró síbí. Okay, what do you want? You want him sent back to Nigeria? Fẹ́ kí wọ́n gbé fún Nàìjíríà rárá. Why? Ìtorí wípé ẹnìkan ni tó jẹ́ pé òun ló ń gba gbogbo àwa ọmọ Nàìjíríà là fún àwọn apààyàn tó wà lọ́hùn. Wá lọ ni wọ́n ti lọ sílé rẹ̀ ni wọ́n ti lọ bà ilé rẹ̀ jẹ́ tí wọ́n dẹ̀ pa àwọn èèyàn méjì sínú ilé yẹn. Wọ́n pa àǹfà kan wọ́n dẹ̀ pa ẹnìkan náà bẹ́ẹ̀. Lẹ́yìn yẹn a tún lọ sí láti kan ní Ọjọ́ta tó wá lọ wọ́n tó pààyàn bẹ́ẹ̀ náà. Ẹ̀rí a tún kó àwa èèyàn gírísà. Wọn ò tí ì tàwọn tí wọ́n fi sí tàwọn tí wọ́n mú nílé rẹ̀ àtàwọn tí wọ́n mú ní kí wọ́n tí ì fi sílẹ̀ inú kí wọ́n fi lé ìsílẹ̀ fún yín. Àwa ọmọ Benin tí ó wà ní Nàìjíríà lásán bí wọ́n ṣe ń pa wá bí wọ́n ṣe ń kó lára wa kò gbọ́ àwọn bá ti ń gbọ́rọ̀ orúkọ bàbá yìí òun ni wọ́n máa ń rìn ní ìtura sílẹ̀ ó sọ pé òun ní jẹ́ ẹ̀ǹdíkà fún gbogbo àwọn tó àwa ọmọ Benin táwa lọ́hùn tí wọ́n bá ti pákó láàrin wa wá lè ráyè pa gbogbo wa táwa lọ́hùn ìjọba wa lè rí àti wọn fẹ́ dá pé kí wọ́n sílẹ̀ ìbẹ̀rù bójú ẹ̀ ní jẹ́ kí àwa máa rìn láàrin ìgboro Nàìjíríà ẹ̀rí ẹjọ́ ẹ má gbé fún ìjọba Nàìjíríà ẹ sílẹ̀ sí Benin àbí kí n jẹ́ kó máa lọ sí Jámánì rẹ̀ jẹ́jẹ́ kó má lọ sí Nàìjíríà o tó bá lọ sọ́run wọ́n á pa ni torí àwọn ọkọ̀ ẹ̀ ti pa àwa tí a wà níbí àṣìfò síbẹ̀ ni wọ́n pa Abíọ́lá wọ́n pa àwọn èèyàn bẹ́ẹ̀ àfẹ́ ojoojúmọ́ ayé wọ́n ń dúgbò ẹ̀yìn bẹ́ẹ̀ ní dúgbò ẹran wọ́n ń bá ìyá sùn wọ́n ń du ọmọ wọ́n ń bá bàbá sùn wọ́n ń bá ìyá sùn lójú bàbá àfẹ́ àlèdàpọ̀ àlèkí kankan ẹjọ́ torí Ọlọ́run ẹ má bá wa gbé fún ìjọba Nàìjíríà o àfẹ́. Orúkọ ti tèmi ní Mikael Ajíbádé ọmọ ọ̀dọ́ lèmi àbúrò mi ní Sunday tí ó wà ní báyìí lè tí ìjọba torí ẹ̀ wà ní báyìí. Nǹkan tí a fẹ́ tí gbogbo a fi péjọ ní báyìí lè ní ni pé a jọ arọ ìjọba Benin gbogbo ẹjọ́ tí wọ́n bá fẹ́ dá kí wọ́n yanjú gbogbo everything ní Kútọ́nù ní báyìí àfẹ́fọ́n sí Sunday lọ sí Nàìjíríà pé àwọn ìjọba Nàìjíríà ìjọba apààyàn ni wọ́n gbogbo ẹni tó bá ti ń sọ òótọ́ wọn ò kí ń tẹ̀lé àfẹn tó bá ń parọ́ nítorí ìmọ̀ títí wọn nìkan gbogbo àwọn tó ń kidnap àwọn èèyàn tó ń já àwọn èèyàn gbé gbogbo àwọn tó ń gbé K47 lọ́wọ́ kiri wọ́n wà ń bẹ̀ wọn ò lọ gbé wọn wá kílì wà ń bẹ̀ wọn ò lọ mú wọn many people wà ń bẹ̀ láwọn ọ̀dà wọn ò lọ mú wọn wọ́n mọ́lé wọn ò lọ mú wọn Sunday Igboho ó wá jẹ́ pé ilé ẹ̀ ibi tí ilé ẹ̀ wà lákọ̀ọ́kọ́ àwọn náà ni wọ́n lọ́yàn lọ wọ́n lọ finá síbẹ̀ wọ́n tún wá lọ kọ ìlú ilé ẹlẹ́kejì ibi tó ń gbé wọ́n tún pa èèyàn méjì sí ní ọrùn so wọ́n tún pa àwọn èèyàn lọ. àwọn Lady K omíyalé táyọ̀ gbogbo wà ní kọ́tọ́rọ̀ àwọn DSS l'Abuja till now oúnjẹ kí ni wọ́n fún wọn bẹ̀ omi wo wọ́n fún wọn mu kí ni ẹ̀sùn tí wọ́n kà fún wọn ní ọrùn tí wọ́n fi gbé wọn lọ síbẹ̀ ìjọba Nàìjíríà wọn ò tẹ̀lé òfin so ìjọba apààyàn ni wọ́n
àfẹ́ kí wọ́n gbé Sunday àfẹ́ kí Sunday kì í ṣe criminal o ó ń jà fún human rights ẹ̀tọ́ ọmọ ènìyàn ló ń jà fún nílùú yìí òun jẹ ní ó fi àwọn èèyàn ní ọkàn balẹ̀ nílé àti lóko èèyàn gidi ni o àfẹ́ ìpalára fún àwọn náà ni wọ́n lọ kó gbogbo ilé ẹ̀ tí wọ́n bà nǹkan jẹ́ tán spoil many things nínú ilé ẹ̀. So Sunday Igboho Iran. Why doesn't he not feel safe in Yoruba land? Why did he run? We can't expect him to stay as Nigerian land. But it is Yoruba land. It's Yoruba land. And he should be safe, he should be secured by his people. Yeah, because Nigeria is something that we know. I don't know how to know we are on life. Yeah. So Nigeria is something that is not secure for people that say right. Nigeria is not secure for whoever that's saying right. And we don't expect, we cannot expect him to stay in Nigeria. You invade his house first time. For people born his house. Second, they invade his house. They kill two people and take some people away. So we cannot expect him to stay in Nigeria. So you have to look someone else to stay. That's why he leave Nigeria. That's why he leave Nigeria for Benin. So on his Germany, he was captured here. So we they should not release him for Buhari or for Buhari, please. So that is what I can. Thank you very much. That's all for now. We are still live at the Court of Appeal in the Republic of Benin in Cotonou, where a lot of Sunday Igboho fans are numbers, and as time goes, they're coming in more and more. Now, what we do know is that he was supposed to be here at 10 a.m. But right now it is 11 a.m. and there's still been no sign of Sunday Igboho, and they are getting increasingly frustrated. Another elder here. I would like to add, we have some elders here. ọ̀rọ̀ tí ṣẹlẹ̀ yìí nǹkan tí àwọn Haúsá Fúlàní tán ṣe fún ilẹ̀ Yorùbá ti ṣe dáadáa àwọn bàbá wa ò lè lọ sóko mọ́ gbogbo àwọn ìyá wa wọn ò lè lọ sí odò mọ́ wọ́n bá lọ báyìí pípa ní apá wọn ẹ̀sùn ọ̀pá wọn bá sùn èèyàn wá ń jà lórí ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ fún ọmọ Yorùbá kí ni nǹkan tó ṣe fún wọn tí wọn ò lọ bá wọn wákìlì gbogbo wọn pẹ̀sẹ̀ tí wọn ò mọ̀ ń bẹ̀ kí ni nǹkan tí Sunday Igboho ṣe ẹ ti jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn nílẹ̀ Yorùbá kì í ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe nísìn ẹ̀yìn apá abẹ́rẹ́ lórí wọ́n pawó lọ́wọ́ kí ni nǹkan tí wọ́n fẹ́ fi ṣe tó lè pé wàhálà fi ṣẹlẹ̀ lórí ìjọba Nàìjíríà ẹ bá sọ fún ìjọba Nàìjíríà kó ẹ ṣe gidi gan tó bá ti bọ̀ àwọn ọmọ ọmọ tó pé ìjọba Nàìjíríà ìjọba àpàlẹ́ kò sẹ́ni tó máa ń lọ tó máa ń padà sí o tó máa jẹ́ kẹ́míkà wọn fún ọ̀gbẹ́ ìpínlẹ̀ tí wọ́n ti lọ ẹ̀dá pàṣẹ wọn náà ti bá tẹ́wà ìpínlẹ̀ ọkọ̀ wò bá tẹ́wà ọ̀rọ̀ wọn tó sáfẹ́ Nàìjíríà lábàtọ̀ yóò fún òfin balẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn dá mẹ́ta alẹ́ níta mọ́ wọ́n tíyàn gbé ni àwọn èèyàn lọ bí wọ́n bá mọ́ tí yóò bá máa rí èèmọ̀ nígbà kan abẹ́ta ní ọ̀rẹ́ máa ti jáde pé wọ́n lọ sí ẹni tí yóò bá mọ́
All right, so what do we know so far? We've been here and we've spoken to several of his fans, his supporters, and his family members, and they are very in Nigeria. They want him free and they want him to leave the country because for the rights of the herdsmen, and he shouldn't at all assured in Nigeria. The main example is Biola and how to wherever he wants to leave, which was Germany. What we know so far, he was interrogated this morning by the Beninese police. His wife was also interrogated this morning by the police, and he has been charged with inciting rebellion. Remember, he became very earlier this year. He announced an ultimatum against this in the region. Since then, he has people all the Igboho. So still live at the appeal, waiting for Igboho. He's late. He was supposed to be here by 10. It is 11:06 now, and well, they are going to take. They really hope the president will take the right decision and have him freed, because they truly believe he has done nothing. And whatever he in the world.